Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀, ikú gbógun àrùn gbógun, ó dàbí kí ẹni má lè la ọdún já, tàbí kẹ́ni ó sá wà nígbèkùn ọdún èṣín tí lọ èyí tó ń lọ, ìmọ̀ràn èṣù má dasán ò mo yọ̀ o, Olúwa ṣeun o. Ẹ gbé bàbá ga o, ẹ̀yin ẹ tún gbé ga, ó ṣeun. Ẹ̀mí wa tó dẹ́ṣẹ̀ lóṣù kínní ọdún yìí náà ni ó ga àwọn àkàbà tó kù nínú ọdún yìí sọ̀kalẹ̀ láyọ̀ láṣẹ Èdùmàrè. Ayé ò ní fi sí àtìṣe wa kojú ìjà sí wa láṣẹ Èdùmàrè. Ẹ̀yin àgbàlẹ̀ ní a kì í torí pígbó pajá, a kì í torí kíkàn pàgbò, ẹnìkan kì í torí wèrèwèrè pòbúkọ. Àyájọ́ kọ́, ọ̀fọ̀ sì kọ́, àṣàyàn èdè Yorùbá ni. Ayé ò ní fojú ṣe tọ́lọ́run rán yín wá ṣe láyé kọjú ìjà sí yín, àmì àṣẹ. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹkùn ìjọ àgùdà Ìbàdàn láti ń wúre fún yín lórí ètò yín, ètò wa nì nínú ìwé ìròyìn ìjọ àgùdà ilẹ̀ Yorùbá àkọ́kọ́ rẹ̀ nínú ọdún yìí. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yín. Wàyí o, ẹ gbọ́ kókó tó wà nínú àwọn ìròyìn tọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ilé lọ. Bíṣọ́ọ̀bù ẹkùn Ọ̀yọ́ ṣayẹyẹ 40 ọdún nínú iṣẹ́ àlùfáà. Ìdùnnú ṣubú layọ̀ nílùú Ọ̀yọ́. Ojú ìwé 5 Independent lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ wà ní kíkún. Ìwẹ̀jẹwẹ̀mu ọlọ́dọọdún wáyé lẹ́kùn Ìbàdàn. Ẹsẹ̀ Ògbèrò lónírèké nílùú Ìbàdàn. Ojú ìwé 9 ní Independent fìròyìn yìí sí. Ọlọ́run kúkú létò fún gbogbo wa. Bíṣọ́ọ̀bù ẹkùn Ìlọrin ló sọ bẹ́ẹ̀. Ojú ìwé 1 ti The Chronicler nìròyìn náà wà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo ẹni tó wọ ọdún tuntun ní kò gbọ́dọ̀ gbàgbé ọdún tó kọjá o. Kí nìdí? Ojú ìwé 2 làlàyé rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ẹ̀kọ́ àwọn àlùfáà ti St. Albert the Great di ọmọ ọdún 10. Ó sì fi ìgbọ́wọ́lé lórí àwọn 14 sí oyè díákónì sí ọ̀kan nínú abala ayẹyẹ rẹ̀. Ojú ìwé 2 CDA Rock nìròyìn rẹ̀ náà wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ ṣáà jẹ́ ká fa àwọn ẹbí wa àtorílẹ̀-èdè wa lé Màríà lọ́wọ́ ni o. Bíṣọ́ọ̀bù ẹkùn Abẹ́òkúta ló pàrọwà yìí fún gbogbo àwọn onígbàgbọ́ pátápátá. Ojú ìwé 3 làrọwà yìí wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wá fìdílé nǹkan kẹ́ ẹ gbọ́ bí gbogbo ẹ̀ ti lọ lẹ́kùnrẹ́rẹ́ bákan náà. Bíṣọ́ọ̀bù ẹkùn Ọ̀yọ́ ṣayẹyẹ 40 ọdún nínú iṣẹ́ àlùfáà. Ìdùnnú ṣubú layọ̀ nílùú Ọ̀yọ́. Ẹsẹ̀ táwọn ọmọ ìjọ àgùdà ẹkùn Ọ̀yọ́ náà síta lọ́jọ́ 7 oṣù kínní ọdún yìí, ìjó ló fà á. Táyọ̀ àti ìdùnnú sì tẹ̀lé ní St. Benedict Catholic Church Owódé nílùú Ọ̀yọ́. Ìwọ̀nyí ló wáyé látàrí Bíṣọ́ọ̀bù Emmanuel Adétóyèsé Bádéjọ, ìyẹn òní Bíṣọ́ọ̀bù ẹkùn Ọ̀yọ́, tí ń fi ìmoore 40 ọdún rẹ̀ nínú iṣẹ́ àlùfáà rẹ̀ hàn sí Ọlọ́run ọba àti sí àwọn ènìyàn rẹ̀, ní pàtàkì jùlọ àwọn ọmọ ìjọ àgùdà ti ẹkùn Ọ̀yọ́. Ọ̀pọ̀ àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà yíká orílẹ̀-èdè yìí, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àlùfáà àti àwọn olùfọkànsìn ni wọ́n wá bá Bíṣọ́ọ̀bù Bádéjọ yọ ayọ̀ ọjọ́ náà. Ọ̀pọ̀ wọn ló sì jẹ́rìí sí ìwà pẹ̀lẹ́, ìfaraẹnijìn àti ìwà síwájú rere bíṣọ́ọ̀bù náà. Wọ́n fi kún pé olùṣọ́ àgùntàn tó ń mú ìrẹ́pọ̀, ìrètí àti ìdàgbàsókè sọjí nínú ẹni ni Bíṣọ́ọ̀bù Bádéjọ ń ṣe. Ìwẹ̀jẹwẹ̀mu ọlọ́dọọdún wáyé lẹ́kùn Ìbàdàn. Ẹsẹ̀ Ògbèrò lónírèké nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ìṣe baba lọ́dọọdún, Bíṣọ́ọ̀bù àgbà fún ẹkùn Ìbàdàn, Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin, tún pe gbogbo àwọn ọmọ ìjọ rẹ̀ láti tọwọ́bọwọ́ ní ìdúpẹ́ fún ọdún tó rí kọjá àti tọdún tuntun tó bá gbogbo wọn láyọ̀. Wẹ̀jẹwẹ̀mu náà wáyé ní ọjọ́ 9 oṣù tí a wà yìí láàfin Bíṣọ́ọ̀bù tó wà lónírèké. Lẹ́yìn tí Bíṣọ́ọ̀bù dúpẹ́ àtìlẹ́yìn àwọn àlùfáà pẹ̀lú àwọn ọmọ ìjọ kúlẹ̀ ọdún tó kọjá, ó pàrọwà fún wọn pé kí wọ́n ó túbọ̀ jẹ́ olùtànkálẹ̀ àlàáfíà, ààbò àti ìgbáyégbádùn ẹ̀dá o. Ọlọ́run kúkú létò fún gbogbo wa. Bíṣọ́ọ̀bù ẹkùn Ìlọrin ló sọ bẹ́ẹ̀.
níbi ayẹyẹ kérésìmesì tí wọ́n ṣe ní ààfin bíṣọ́ọ̀bù ni Most Reverend Dr. Pendo Lawani tí í ṣe bíṣọ́ọ̀bù Ìlọrin ti pàrọwà fáwọn ènìyàn pé àfi kájúpájúṣẹ̀ sílẹ̀ fún àwọn ìlànà Ọlọ́run fún wa nìkan la fi lè gbádùn ayé lẹ́kùnrẹ́rẹ́. Ó fi yé wọn pé Ọlọ́run tó mú wọn dé irú àkókò yìí mọ ohun tó ń ṣe àti pé ó ní ète pàtàkì fún ilé ayé ẹnìkọ̀ọ̀kan. Ó tún wá rọ̀ wọ́n síwájú sí pé wíwá Jésù láti mú ẹ̀dá relé ló yẹ kí ẹ̀dá máa múra sílẹ̀ fún ní pàtàkì. Níwọ̀n ìgbà tí ó ti dé sọ́dọ̀ oníkálukú láyè tí ó sì mú ẹ̀dá dání lẹ́nìkọ̀ọ̀kan láti tọ́ ọ sọ́nà tó sì tún fọkàn ẹnìkọ̀ọ̀kan náà balẹ̀ pé òun wà pẹ̀lú rẹ̀ nígbà gbogbo. Gbogbo ẹni tó wọ ọdún tuntun ni kò gbọdọ̀ gbàgbé ọdún tó kọjá. Kí nìdí rẹ̀? Ìwé ìròyìn The Chronicle sọ pé ṣísẹ̀ntẹ̀lé nílé ayé bí ọ̀kan ṣe ń parí lòmí ń bẹ̀rẹ̀. Ó ní ìdí nìyí tí ó fi jẹ́ pé orin aleluya ló máa ń gbẹnu àwọn tó bá rọ́dún tuntun nítorí pé wọ́n ti rí i pé agbára àwọn kọ́ bí kò ṣe ìfẹ́ Ọlọ́run. Ó wá sọ pé ó ṣe pàtàkì nígbà náà pé kí ẹnì kọ̀ọ̀kan tó bá rí ọdún tuntun má ṣe gbàgbé ọdún àná. Ìdí ni pé ẹni tí kò bá mọ ibi tí ó ti ń bọ̀ kò lè mọ ibi tí ó ń lọ. Èyí sì ni pé Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gbọ́dọ̀ wo àwọn ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìnwá láti lè mọ ibi tí ó fẹ́ yà sí nínú ọdún tuntun. Ilé ẹ̀kọ́ àwọn àlùfáà ti St. Albert the Great di ọmọ ọdún 10 ó sì fi ìgbọ́wọ́lé lórí àwọn 14 sí oyè díákónì sí ọ̀kan nínú abala ayẹyẹ rẹ̀. Ìdùnnú ṣubú layọ̀ nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ àlùfáà ti St. Albert the Great Ìdòwú Ọ̀fọ̀nrán nípínlẹ̀ Ògùn níbi tí ayẹyẹ ọdún 10 ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà ti papọ̀ mọ́ ti ìfinijoyè díákónì. Ìròyìn yìí fi yé wa pé 14 làwọn tó gboyè lọ́jọ́ náà àti pé bíṣọ́ọ̀bù àgbà ti ẹkùn Èkó Most Reverend Dr. Adéwálé Martins ló síwájú mísà ayẹyẹ ọjọ́ náà tí ọ̀pọ̀ àwọn bíṣọ́ọ̀bù àti àwọn àlùfáà láti ẹkùn Èkó, ẹkùn Ìbàdàn àti ẹkùn Ìbíní náà kún un lọ́wọ́ lórí pẹpẹ ìrúbọ ọpẹ́ náà. Lẹ́yìn mísà ni bíṣọ́ọ̀bù alákòóso ilé ẹ̀kọ́ náà Most Reverend Dr. Peter Ọ̀dẹ́tóyìnbó tó tún jẹ́ bíṣọ́ọ̀bù ẹkùn Abẹ́òkúta gbóríyìn fún ilé ẹ̀kọ́ náà fún akitiyan àwọn àṣeyọrí wọn gbogbo àti ìforítì wọn. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bíṣọ́ọ̀bù tó wá pẹ̀lú gbogbo àwọn afẹ́nifẹ́re ilé ẹ̀kọ́ náà. Ẹ ṣáà jẹ́ ká fa àwọn ẹbí wa àtorílẹ̀-èdè wa lé Màríà lọ́wọ́ ni o. Bíṣọ́ọ̀bù ẹkùn Abẹ́òkúta ló pàrọwà yìí fún gbogbo àwọn onígbàgbọ́ pátápátá. Nínú ìwàásù rẹ̀ fún àwọn arìnrìn-àjò ẹ̀mí sí ojúbọ Màríà Wúndíá mímọ́ ni Most Reverend Dr. Peter Ọ̀dẹ́tóyìnbó ti pàrọwà yìí. Àkọlé àdúrà ìrìn àjò náà ni Màríà Wúndíá mímọ́ ayaba gbogbo ìdílé. Èyí ló wá mú bíṣọ́ọ̀bù rọ gbogbo arìnrìn-àjò náà pé níwọ̀n ìgbà tó jẹ́ pé ìyá Màríà kún fún ìgbẹ́kẹ̀lé Ọlọ́run àti ìfẹ́ aláìnídìí ìwọ̀n yìí tó yẹ kí gbogbo ẹbí ní pàápàá jùlọ lákòókò ayé ọ̀pọ̀ ìpèníjà yìí, ó ló yẹ kí gbogbo ẹbí wá bẹ̀bẹ̀ fún ìpín nínú oore ọ̀fẹ́ ìyá Màríà yìí ni. Èyí ló ní yóò ràn wọ́n lọ́wọ́ púpọ̀ ní pàtàkì bí Nàìjíríà ṣe ń dojúkọ ìṣòro àìsí ààbò, ètò ọrọ̀ ajé tó mẹ́hẹ àti àìbalẹ̀ ọkàn níbi gbogbo wọ̀nyí. Ó sọ pé agbọ̀ràndùn ní ìyá Màríà, ẹ̀bẹ̀ rẹ̀ fún wọn lọ́dọ̀ Kristi yóò sì bu omi tútù sí ibikíbi tí ara bá ti ń ta oníkálukú. Tó agbè mi ṣetán, ó ń rèlú ìdárò, àlùkò mi tún ṣetán lónìí, ó ń rèlú ìkósùn. Bẹ́ẹ̀ ni lékeléké mi ṣetán, ó ṣetán tiẹ̀, ó kọrí sílùú Ìkẹfùn. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀, èmi olólùfẹ́ yín àlùfáà Paul Àṣàwálé láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ìjọ Àgùdà Ìbàdàn, mò ń padà sí bùbá mi. Mo wá ń gbàdúrà fún yín pé ẹ ò ní fẹnu kọ láṣẹ Èdùmàrè. Ọdún tuntun yìí á yabo fún gbogbo wa láṣẹ Èdùmàrè.